A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá Ọmọalọ́gọ̀madẹ. Àwọn 69 onígbéyàwó akọ-sí-akọ tí ọlọ́pàá fi ọwọ́ ṣìkún òfin mú ní ọjọ́ 27 oṣù kẹjọ ní agbègbè Ekpan, ìjọba ìbílẹ̀ Uwie, ìpínlẹ̀ Delta ni wọ́n ti gba onídùúró wọn. Agbẹjọ́rò fún àwọn afurasí yìí, Òchùkò Ohimò, sọ fún iléeṣẹ́ ìròyìn News Agency of Nigeria (NAN) ní àná ọjọ́ Ìṣẹ́gun ní ìlú Warri wípé wọ́n gba onídùúró wọn pẹ̀lú náírà 500,000 ẹnìkọ̀ọ̀kan pẹ̀lú onídùúró méjì. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ohimò, onídùúró wọ̀nyí gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ń gbé ní agbègbè ilé-ẹjọ́ tí ó wà ní Ẹfúrún. Ó ní bákan náà ni àwọn afẹ̀sùnkàn wọ̀nyí gbọ́dọ̀ bu ọwọ́ lu ìwé ní ilé-ẹjọ́ gíga ìpínlẹ̀ níbi tí wọ́n ti kọ́kọ́ gbọ́ ẹjọ́ wọn ní ọjọ́ 4 oṣù kẹsàn-án. Abánirojọ́ ọlọ́pàá Vincent Ọ̀ràrùmẹ̀ kọ́kọ́ kọ̀rọ̀ ojú sí gbígba onídùúró wọn, ṣùgbọ́n agbẹjọ́rò ṣe àwáwí wípé ẹ̀sùn wọn kìí ṣe ìwà ọ̀daràn. Bí a kò bá gbàgbé wípé àwọn afurasí wọ̀nyí ní ọwọ́ ikọ̀ ọlọ́pàá agbègbè Ekpan tó nígbà tí wọ́n ṣe ìgbéyàwó ọkùnrin sí ọkùnrin tí wọ́n pe àkọlé rẹ̀ ní ayẹyẹ funfun All White Party. Lójú ẹsẹ̀ ni kọmíṣánná ọlọ́pàá Wálé Abbas jẹ́jẹ̀ẹ́ láti gbé wọn lọ ilé-ẹjọ́ gẹ́gẹ́ bí ìlànà òfin tí ó lòdì sí ìgbéyàwó akọ-sí-akọ Nigeria's Anti-Gay Law. Abbas ní òun á rí i dájú wípé òun bá àwọn wọ̀nyí ṣe ẹjọ́ bí ó tilẹ̀ jẹ́ wípé aláìṣẹ̀ ni wọ́n sì kà wọ́n kún títí di ìgbà tí ìdájọ́ bá wáyé. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Imo Hope Uzodinma ti jẹ́jẹ̀ẹ́ láti mú àwọn agbébọn tí wọ́n ṣekú pa àwọn ẹ̀ṣọ́ aláàbò ní agbègbè ìjọba ìbílẹ̀ Ehime, Mbano lánàá ọjọ́ Ìṣẹ́gun. Ìròyìn jábọ̀ wípé àwọn agbébọn tí ẹnikẹ́ni kò lè ṣe ìdánimọ̀ wọn ṣe ikú pa ó kéré tán èèyàn 8. Lára wọn láti rí ọlọ́pàá àti àjọ aláàbò ara ẹni láàbò ìlú Nigeria Security and Civil Defence Corps (NSCDC). Nígbà tí ó ń fèsì lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́, gómìnà fi ìbànújẹ́ rẹ̀ hàn lórí ìṣẹ̀lẹ̀ aburú yìí bí ó ti fi ń dá àwọn ará ìlú lójú wípé ìdájọ́ yóò wáyé. Gómìnà wá rọ àwọn ará ìlú láti ṣe sùúrù kí wọ́n má jẹ́ kí eléyìí dá rúgúdù sílẹ̀ bí ó ti kẹ́dùn pẹ̀lú iléeṣẹ́ aláàbò tí aburú yìí ṣẹlẹ̀ sí àwọn òṣìṣẹ́ wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lónìí ni ilé-ẹjọ́ tribunal tó ń gbọ́ awuyewuye lórí èsì ìdìbò gómìnà ìpínlẹ̀ Kano yẹ kí ó gbé ìdájọ́ kalẹ̀ lórí ẹ̀sùn tí olùdíje du ipò gómìnà lábẹ́ òṣèlú All Progressives Congress (APC) Yusuf Gúnúwápé tako àṣeyọrí gómìnà Abba Kabir Yusuf láti ẹgbẹ́ òṣèlú New Nigeria People's Party (NNPP). Ṣùgbọ́n ìgbìmọ̀ adájọ́ ẹlẹ́ni mẹ́ta yìí kò ní àǹfààní àti yọjú sí ilé-ẹjọ́. Fún ìdí èyí, orí ẹ̀rọ ìgbàlódé Zoom ni wọn ó ti gbé ìdájọ́ kalẹ̀. Agbẹjọ́rò, akọ̀ròyìn, ọmọ ẹgbẹ́ òṣèlú, gbogbo wọn ni wọn kò fún ní ààyè láti wọ ilé-ẹjọ́. Nígbà tí ìgbẹ́jọ́ bẹ̀rẹ̀ ní aago 10 ni alága ìgbìmọ̀ adájọ́ Olúyẹmí Akíntàn Ọ̀sàdébé sọ̀rọ̀ lórí Zoom. Ìjọba àpapọ̀ tún ti pe àwọn adarí àjọ òṣìṣẹ́ Nigeria Labour Congress fún ìpàdé lórí dùgbẹ̀dùgbẹ̀ ìyanṣẹ́lódì tó wà lókè kó má bàa jábọ́. Adarí ìròyìn fún iléeṣẹ́ ìgbanisíṣẹ́ Ọlájídé Ọ̀ṣúndùn ni ó sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde. Ọ̀ṣúndùn ní mínísítà fún iṣẹ́ àti ìgbanisíṣẹ́ Simon Bako Lalong ti ránṣẹ́ sí àjọ òṣìṣẹ́ fún ìpàdé lórí ìyanṣẹ́lódì aláìlópin tí wọ́n ń gbèrò rẹ̀. Wọ́n ní ó ṣe pàtàkì kí àwọn àjọ òṣìṣẹ́ jókòó pẹ̀lú ìjọba àpapọ̀ láti yanjú gbogbo ọ̀rọ̀ àsọtì láti lè dènà ìgbésẹ̀ tí ó lè mú ìfàsẹ́yìn bá ọrọ̀ ajé orílẹ̀-èdè. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mínísítà, ìjọba ààrẹ Bọ́lá Tinubu ṣetán láti máa ní ìjíròrò pẹ̀lú àwọn àjọ òṣìṣẹ́ kí wọ́n sì gbé ìgbésẹ̀ fún àjọṣepọ̀ tí ó ṣe pàtàkì láti mú wá sí ìmúṣẹ ìlérí ààrẹ lórí ìgbé ayé tuntun Renewed Hope Agenda. Ìròyìn jábọ̀ wípé ìgbésẹ̀ ìjọba yìí ń wáyé lẹ́yìn ọjọ́ díẹ̀ tí àjọ òṣìṣẹ́ parí ìyanṣẹ́lódì ọlọ́jọ́ méjì oníkìlọ̀ lórí ìṣẹ́ òun òṣì tó ń fojoojúmọ́ pọ̀ sí i lẹ́yìn àyọkúrò ìrànwọ́ epo.
Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Àwọn ìlúmọ̀ọ́ká òṣèré ilẹ̀ Nàìjíríà méjì, Fẹ́mi Adébáyọ̀ àti Tóyìn Abraham, nínú àtẹ̀jáde ọ̀tọ̀ọ̀tọ̀ ti fèsì sí ikú olórin ilẹ̀ Nàìjíríà Ìléríolúwa Alọ́ba tí gbogbo ènìyàn mọ̀ sí Mohbad. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀ ni àwọn òṣèré yìí ti sọ wípé orúkọ ro olóògbé yìí gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ Ìmọ́lẹ̀. Wọ́n ní ó tàn fáráyé rí fún ìgbà díẹ̀ kí ó tó papòdà. Ìròyìn jábọ̀ wípé Mohbad di olóògbé ní ọjọ́ Ìṣẹ́gun tí ó kọjá, wọ́n sì sin ín ní Ọjọ́rú sí ìlú Ìkòròdú, ìpínlẹ̀ Èkó, láàrin awuyewuye lórí ohun tí ó ṣe okùnfà ikú rẹ̀. Adébáyọ̀ kọ lánàá wípé Mohbad tí orin rẹ̀ dún jákèjádò àgbáyé, bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n gé ẹ̀mí rẹ̀ kúrú, síbẹ̀ gẹ́gẹ́ bí orúkọ rẹ̀ Ìmọ́lẹ̀, ó tan ìmọ́lẹ̀ sí ayé ọ̀pọ̀lọpọ̀, kí Ọlọ́run tẹ́ ẹ sí afẹ́fẹ́ rere. Abraham ní ó ṣì dàbí àlá nítorí òun kò lè gbàgbé ipa rẹ̀ nínú eré rẹ̀ tí àkọlé rẹ̀ ń jẹ́ Ghost and the Tout. Ó ní ikú rẹ̀ ti la ojú ọ̀pọ̀lọpọ̀ sí ìyàlẹ́nu, ohun tí ó le tí ó sì ṣòro láti gbàgbọ́ wípé ó ń ṣẹlẹ̀ láwùjọ. Ó ní bí ó tilẹ̀ jẹ́ wípé ẹni tó kú ti kú, síbẹ̀ àwọn fẹ́ ìdájọ́ òdodo láti ọ̀dọ̀ ìjọba àti àwọn agbófinró, kí èyí lè bu òróró ìtura sí ọkàn ọ̀pọ̀lọpọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Ààrẹ Bọ́lá Tinubu bu ọwọ́ lu ìtọ́ka dókítà Jamila Bao Ibrahim gẹ́gẹ́ bí mínísítà fún àwọn ọ̀dọ́ àti ọ̀gbẹ́ni Ayọ̀délé Ọláwándé gẹ́gẹ́ bí mínísítà fún ìpínlẹ̀. Olùbádámọ̀ràn pàtàkì sí ààrẹ Àjùrì Ngelale ni ó sọ eléyìí di mímọ̀ nínú àtẹ̀jáde. Ó ní àwọn wọ̀nyí ni wọ́n ń retí ìbọwọ́lù láti ilé ìgbìmọ̀ ìjọba àpapọ̀. Dókítà Bao Ibrahim jẹ́ ọ̀dọ́ dókítà tí ó ṣẹ̀ṣẹ̀ fi ipò ààrẹ fún ìdàgbàsókè àwọn ọ̀dọ́bìnrin sílẹ̀, Progressive Young Women Forum. Bákan náà ni ó ti sìn gẹ́gẹ́ bí igbákejì olùbádámọ̀ràn lórí ìdàgbàsókè sí gómìnà ìpínlẹ̀ Kwara. Ayọ̀délé Ọláwándé jẹ́ ọ̀jọ̀gbọ́n fún ìdàgbàsókè agbègbè àti adarí ọ̀dọ́ fún ẹgbẹ́ òṣèlú All Progressive Congress (APC). Ó ṣẹ̀ṣẹ̀ sìn ní iléeṣẹ́ ìjọba àpapọ̀ gẹ́gẹ́ bí olùbádámọ̀ràn sí ààrẹ lórí ìgbésẹ̀ láti ọdún 2019 títí di ọdún 2023. Ààrẹ Tinubu wá rọ àwọn wọ̀nyí láti rí i dájú wípé wọ́n ṣe iṣẹ́ wọn bí iṣẹ́ lẹ́yìn ìyànsípò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Ilé tí ó ní 500 yàrá 500 rooms ni a gbọ́ wípé ó wó lulẹ̀ ní agbègbè Kétu, ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ìwádìí, àwọn kan wà ní ẹsẹ̀ kan ayé ẹsẹ̀ kan ọ̀run ní ilé ìwòsàn aládàáni lẹ́yìn tí ilé ìwé tí ó di ilé gbígbé yìí bì wó lulẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan ní ọjọ́ Àbámẹ́ta. Ilé tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọgọ́rùn-ún èèyàn ń gbénú rẹ̀ ní Àgbòye Estate, òpópónà Ọdúntàn ní Kétu, ni ó kọ́kọ́ sán lára ní ọ̀sán ọjọ́ Àbámẹ́ta lẹ́yìn àrọ̀rọ̀dá òjò tí ó wáyé káàkiri ìpínlẹ̀ Èkó. Bí àwọn olùgbé ilé yìí ṣe ń làkàkà àti kó ẹrù wọn ni ilé yìí tún wó tí ó sì ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ kí ó tó wá wó palẹ̀ pátápátá. Èyí mú ìbẹ̀rùbojo dé bá ọ̀pọ̀lọpọ̀ ẹbí àti aládàágbé tí ó mú wọn fi ilé yìí sílẹ̀ ní tipátipá. Níbi àbẹ̀wò sí ilé yìí ni akọ̀ròyìn ṣe àkíyèsí bí àwọn èrò ilé yìí ṣe ń kó ẹrù wọn kúrò láyìíká, bí àjọ alámòjútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìlú Èkó, Lagos State Emergency Management Agency (LASEMA) ṣe ta okùn sí àyíká ilé àwókù náà. Síwájú àkókò yìí ni a gbọ́ wípé ìjọba ìpínlẹ̀ Èkó ti ṣe àyàsọ́tọ̀ ilé yìí fún wíwó. Ní oṣù Kejìlá ọdún 2014 ní iléeṣẹ́ ìròyìn Punch ṣe àtẹ̀jáde àbájáde ìwádìí tí wọ́n pe àkọlé rẹ̀ ní "Ilé oníyàrá 500 tí ayálégbé ń gbé bí ẹlẹ́wọ̀n". Ìwádìí yìí ṣe àfihàn ipò tí ilé yìí wà, bí àwọn ayálégbé ṣe ń gbé pẹ̀lú ejò àti àkekèé látàrí omi tó ń dáregún láti inú ṣáláńgá ní ẹ̀yìnkùlé ilé. Wọ́n ní yàrá 12 ni ó ń pín ilé ìgbọ̀nsẹ̀ kan. Ó kéré tán àwọn méjì á pín yàrá kan, èyí túmọ̀ sí wípé àwọn 24 ni ó ń pín ilé ìgbọ̀nsẹ̀ kan àti ilé ìwẹ̀ kan. Lẹ́yìn àbájáde ìwádìí yìí
ní ìjọba ìpínlẹ̀ Èkó ti ilé yìí pa, ṣùgbọ́n wọ́n padà gbẹ́sẹ̀ kúrò lórí rẹ̀ lẹ́yìn ọjọ́ mélòó kan. Bàbá onílé yìí ti lọ fara ṣoko, ṣùgbọ́n akitiyan láti bá adarí àjọ LASEMA, dókítà Fẹ́mi Ọ̀kẹ́-Ọ̀sányìntólú sọ̀rọ̀ ló já sí pàbó títí di àsìkò ìkóròyìn yìí jọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) Atiku Abubakar ti rọ ilé-ẹjọ́ tó ga jùlọ Supreme Court láti fagilé ìdájọ́ ilé-ẹjọ́ Tribunal tó ń gbọ́ awuyewuye lórí èsì ìdìbò ààrẹ tí ó fìdí ẹ̀ múlẹ̀ wípé Ààrẹ Bọ́lá Tinubu ni olúborí nínú ìdìbò ààrẹ gẹ́gẹ́ bí àjọ elétò ìdìbò ti kéde rẹ̀. Atiku nínú ìpẹ̀jọ́ rẹ̀ sí ilé-ẹjọ́ tó ga jùlọ fìdí ẹ̀ múlẹ̀ wípé ìdájọ́ ilé-ẹjọ́ Tribunal tí alága ìgbìmọ̀ ìdájọ́, Adájọ́ Haruna Sàmọ́nì gbé kalẹ̀ jẹ́ àṣìṣe ńlá pẹ̀lú lórí ìwádìí àti ìfẹnukò wọn níbi ìpẹ̀jọ́ tako èsì ìdìbò ààrẹ Tinubu tí INEC kéde rẹ̀. Ẹjọ́ kòtẹ́milọ́rùn tí adarí agbẹjọ́rò fún Atiku, àgbà amòfin Chris Uche darí, wá rọ ilé-ẹjọ́ tó ga jùlọ láti ṣe àyàsọ́tọ̀ ìwádìí àti ìfẹnukò ilé-ẹjọ́ Tribunal wípé wọn kìí ṣe ojúlówó ohun tí àwọn pe ẹjọ́ lé lórí. Lára rẹ̀ ni wípé ilé-ẹjọ́ Tribunal kọ̀ láti fagilé èsì ìdìbò ààrẹ tí ó wáyé ní ọjọ́ 25 oṣù kejì ọdún yìí nítorí wọn kò tẹ̀lé gbogbo ìlànà òfin ìdìbò. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.